máa fẹ́ kí alága gbogbo àwọn baálẹ̀ ní Odeda local government tí wọ́n dẹ̀ jẹ́ alága gbogbo baálẹ̀ orílẹ̀ ìtẹ̀sí. We have 69 villages here. Láti ibi tẹ́ ti wọlé yẹn, tẹ́ bá ń lọ ní ìsìn the last bridge níbí báyìí òní boundary èyí tí bàbá wa Ìbíkúnlé Amósùn ràn wá lọ́wọ́ láti ṣe. Wọ́n ní gbólóhùn méjì láti bá yín sọ lẹ́ṣẹ̀ wá síbí, ṣùgbọ́n kémi tó sọ̀rọ̀ máa jẹ́ kó yé gbogbo ìlú yìí pátápátá wípé ẹni tẹ́ rí tó dúró tì mí yìí kí Ọlọ́run wò nínú àánú ẹ̀, àdúrà tí ẹ máa ṣe láràárọ̀ nìyẹn pé kí Ọlọ́run gbé dépò yẹn. Tí ó bá dépò yẹn ó dá mi lójú pé ìlú yìí bọ́ sí ìmọ́lẹ̀ ayérayé, kí Ọlọ́run dẹ̀ rọ ẹ̀mí ẹ̀ lẹ́ẹ̀kan sí bàbá. Mo fẹ́ kẹ́ rántí pé òpó kan ṣọlá ní Odeda, òun ni ọlá ṣéwù. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, mo dẹ̀ rọ̀ yín pẹ̀lú chairman wa ní Odeda, ohunkóhun tẹ́ bá máa fún Odeda lásìkò yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run alààyè ọba ìkú àìtà ìdíbàjẹ́ la fi bẹ̀ yín pẹ̀lú ọlá ṣéwù àti àwọn ìgbìmọ̀ ẹ̀ pẹ̀lú alága tẹ̀ ń wò tí kí wọ́n yọ bí tèmi yìí. Ó dá mi lójú pé adélé adóko, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ó ti dá èmi lójú wípé Ọlọ́run ti ṣe ìyanu ẹ̀ torí kò ṣiṣẹ́ tì. Ẹ rí gbogbo ìlú ìtẹ̀sí ní ọjọ́ kìíní, mo sọ fún yín wípé láti 1980 náà ti council secondary school níbí pé ṣùgbọ́n Amósùn máa dá padà. Ó dá padà bí ò dá padà? Now mo ti sọ fún yín lónìí, mo ní kò sí iye owó kankan tẹ́nìkan lè pè fún wa mọ́. Àgàgà ẹni tó ń bọ̀ yìí, ẹ mọ̀ pé tá a bá máa ṣe election máa ń gbọ́ jẹ́ bí tí mò ń pa màálù ni tí gbogbo ayé máa ń jẹ. Ṣé wá rí tẹni tó dúró yìí ó yàtọ̀ o. Lẹ́yìn tá a ti jọ wà láti bí 20 ọdún èmi àti ẹ̀, mo fẹ́ sọ fún yín pé mi ni bàbá gómìnà, gbogbo ẹnu ni mo fi sọ. Èmi ni bàbá ẹni tó dúró yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run àti bàbá wa Ọbásanjọ́ àti Ìbíkúnlé Amósùn. Ẹ má mi kàn, gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ kọ́ ọmọ wọn ṣoríire ó dépò yìí kó nawọ́ sókè. Lágbára Ọlọ́run ayé àwọn ọmọ yín á dá a báyìí. A ti kúrò nínú oko ẹrú o, èmi fi ń dá yín lójú ni o. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ń fi ránṣẹ́ sílé tí kò dọ́dọ̀ yín. Tẹ́ ẹ bá wo ohun mèremère tí mò ń kó wá síbí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ pé sólà, mo fi ń dá yín lójú. Ọ̀gá mi wà níbi tó máa jíṣẹ́ ṣe dírìn, àwọn náà máa jíṣẹ́ fún Ìbíkúnlé. Mo ti bá a sọ pé a ní ìlú 15 sólà. Wọ́n máa jíṣẹ́ fún ní alẹ́ yìí kó tó pé ọ̀sẹ̀ kan. Bàbá láti Tòkò sólà yín ti dé, Ṣẹ́gílẹ̀ sólà yín ti dé, gbogbo yín pátápátá lè máa gba sólà yín. 15 tó kó wá fún mi, mo kó débí àbí mi kó débí? Kò síbi tí a ò fi sí. Ìdàgbàsókè yẹn lọ bá a ṣe fẹ́, ṣùgbọ́n èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ nítorí mímọ̀ pé wọ́n ti da ọ̀dà títì yìí, rural development ó wà ní ọjọ́ ìfowópamọ́ kọ́kọ́ ṣe fún mi pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ti da ibi báyìí ní ọ̀dà. We have 500 kVA standby transformer. Bẹ́ẹ̀ ni òpónà lówó òṣìṣẹ́. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣògiri ilé ìkan náà. Ṣé rí owó tá a máa gbà lẹ́nu tó máa tọ́kọ́ là ń sọ ẹ̀ ká jayé àwọn ọmọ wa mọ́ ayé o. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ nílùú yìí tí mi ò ṣe fún yín o. Ẹ mọ̀ pé mi ò ṣàbòsí yín rí. Mo tún máa ń ná ju owó tí wọ́n bá fi rán mi sí yín lọ. Mo tún ṣe fún yín ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Mo wá bẹ̀ yín, aṣọ òbúra mi lẹ jẹ́. Ẹ jọ̀ọ́ torí ṣẹ́ ní ìbò tá a bá dì bí ló máa fún mi lẹ́nu ọ̀rọ̀ o. Ẹ̀sà more than 1,800 ní wá ń bí. Mo fi sọ̀yà pé 1,200 ló ní PVC. Good. Very good. 1,200 ta ní PVC. Tí o bá sí pé kíní jẹ́ impromptu, ọ̀hún yẹn ní títì lọ́hùn lẹ́tí máa dún sọ̀rọ̀ níbi tí èrò pọ̀ dé. Ṣùgbọ́n gbà táwọn pè mí láàárọ̀ yìí, mo lọ́la náà pé ọ̀la ni mo arrange fún. Ọ̀pọ̀lọpọ̀ tí ìgbọ́ pé kí n ṣọ̀la mọ́ àbí ẹ̀kọ́ yọ̀ǹbọ̀. Ó dáa, kò sí nǹkan tí fẹ́ ṣe tó lórí èmi náà ní program mi lórí iṣẹ́ yìí náà. So mo fi ń dá yín lójú ni. Nǹkan tí wọ́ọ̀dù yìí máa ní nínú ìjọba yìí, mi ò rò pé wọ́ọ̀dù kan lè ní lábẹ́òkúta yìí. Nítorí pé èmi àti ẹ̀dájọ́ máa ṣẹ́ lọ́fíìsì lókè mọ́ sanwó. Ní ìdó dá mi lójú gbangba ni mo sọ fún yín. Ẹ gbọ́ sá,
ẹ dẹ̀ mọ̀ pé ọba tẹ́ ẹ ní ọba tí ò gbádùn rárá. Ẹ mọ̀ bẹ́ẹ̀ sá. Fún ti èyí, mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ jẹ́ kí